sọ tí wọ́n fẹ́ sọ ní ìsìn mẹ́sẹ̀jì ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá. ìyẹn ni pé àfiránṣẹ́ sí gbogbo wa ká jẹ́ kí gbogbo èèyàn gbọ́. àdámọ̀ Islam, àdámọ̀ kiri o Islam nta àdámọ̀ ntí a mọ̀ pamọ́ tí o gbọ́dọ̀ yẹ kúrò lára rẹ̀. táwọn nǹkan yìí bá ti yẹ kò ní jọ ní táwọn èèyàn máa ṣe kò ní jọ Islam. ọ̀tọ̀ níbi Islam ṣe bẹ̀rẹ̀, ọ̀tọ̀ ní ìgbà tó rí ìdíjókòó. ìgbà tó bẹ̀rẹ̀ lẹ́nìkan ń pèrò sallallahu alaihi wasallam. ìgbà tí Islam bẹ̀rẹ̀ lásìwájú ẹ̀dá ń pèrò. ìgbà tó jókòó ó náà nígbà tí wọ́n wà Mádínà tí wọ́n gba Mákà. ìgbà tó jókòó lànàbì tó lọ. tí wọ́n bá ní Islam ti jókòó yóò ní nǹkan márùn. tí wọ́n bá ní Islam ti jókòó yóò ní kéré o nǹkan márùn. nǹkan kan wá ń bẹ nínú nǹkan márùn yẹn tó bá ilé yẹ gbogbo mẹ́rin yòókù ọyẹ. tí nǹkan bá sì fi lè ṣe mẹ́rin yòókù àfi ká múra àṣẹṣẹ yọ ẹsẹ dàbí ẹni pé àṣẹṣẹ bẹ̀rẹ̀ Islam ni níbi tí ìfọ̀nù wa ìsọnù wa àtàwọn tí wọ́n máa sọ wá nù àtàwọn aláìmọ̀kan tí ó pọ̀ dé á bàjẹ́. tí ó bá ti sí ẹ̀sìn àti ìjọba tó gbára lẹ́sìn, ilé ayé ni ó bàjẹ́, kò síbi tí ò ní bàjẹ́. gbogbo ìjọba kíjọba tí wọ́n bá rí wọ́n máa ṣe níbikíbi lágbàáyé, wọ́n ṣe láfíríkà, wọ́n ṣe ní Europe, wọ́n ṣe ní France, wọ́n ṣe ní gbá, wọ́n ṣe láwo, ibi wọ́n bá ti rí wọ́n máa ṣe ìjọba tíjọba wọn ò bá ti jẹ́ ìjọba tó gbára lé ẹ̀sìn, nǹkan ó bàjẹ́ fáwọn èèyàn, ìlú wọn ó bàjẹ́, àdánwò ó bá lù. mo fẹ́ gbọ́rọ̀ mi yé. tí àlùmọ̀ tá a bá ti pọ̀ báyìí, ẹ gbọ́ mi yé, tá a bá ti rí àwọn nǹkan márùn-ún, ṣé ń gbọ́rọ̀ mi yé, a gbọ́dọ̀ yọ ẹyọ kan jáde kó ń bẹ àbí ká fọwọ́ yẹpẹrẹ mú. torí gbà yẹn ni wọ́n sọ pé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ dúró ni, tẹ́sìn bá ti wá dúró ayé wa máa dáa, ayé àwọn èèyàn máa dáa. irú ariwo tí Nàìjíríà ń pa lọ́wọ́ yìí lábẹ́ ìjọba Tinubu àní pa láéláé, àmọ́ nígbà ẹ̀sìn bá tó jókòó ni. àwọn nǹkan tí a wà rí táwọn sọ pé ẹ̀sìn ti jókòó márùn-ún. bá tiẹ̀ wá àyà mi kún, àyà kan ń bẹ tó yẹ pé ó ṣàlàyé ẹ̀ fún wa. ìgbà tó lọ́wọ́ sọ pé wọ́n ti kúrò ní antum qalil mustad'afuna fil ard, ẹ̀rọ ti gbà tẹ kéré, kì í ṣe pé kéré ló ń kà lásán, mustad'afuna fil ard, ẹ̀ tún rọ́wọ́ mú lórílẹ̀. tahafuna an yatahattafakumun nas, ẹ̀rù máa ń bá yín pé wọ́n jí gbé ni. fa'awakum, èmi Ọlọ́run gbà yín láàyè. wa hayyadakum bi nasrihi, mo faransé mi ràn yín lọ́wọ́. wa rasakakum min at-tayyibat, mo fún yín, mo ṣe àrísìkì fún yín, mo fún yín lówó. nǹkan márùn lọ́lọ́run dá kọ́ mẹ́. àkọ́kọ́ tí wọ́n bá lẹ́sìn Islam ti dúró, àárí jàmá rẹ̀ tọ́pọ̀, jàmá tó tó ìlú gbé, téèyàn lè sọ pé àwọn náà dà, àárí yẹn tọ́pọ̀, àárí ìlú ọ̀tẹ̀wọ́gbà. bá a ṣe tó ń lẹ Yorùbá yìí jàmá ní irú jàmá táwọn wí ní ẹnu bá a ṣe máa ń lẹ Yorùbá yìí, torí bá a ṣe máa ń lẹ Yorùbá yìí a kì í ṣe 1/3 o, àwa la pọ̀ jù,
kó tó di pé àmọ́ á dákọ̀ Christian àbẹ́ máa dákọ̀ ẹlòmíì àwa mùsùlùmí àwa lásìkò kí ni o àwa la pọ̀ jù yóò bá mi yé ibi tá a bá ti wá pọ̀ báyìí a gbọ́dọ̀ má fi nǹkan mẹ́rin sí i ọlọ́run ní èdè anton kọ̀lé ọlọ́run ní èyàn náà rántí ìgbà tẹ́ ẹ kéré ló ń ka ń bá nàbí wí àtàwọn mùsùlùmí ẹ kéré ló ń ka so tá a bá kéré ìdájọ́ tí ó wà lórí ìwà ìdájọ́ pa kéré ni níbi ìdájọ́ ẹ̀sìn ẹnu wọn bá tọ́lọ́wọ́n làbó wà lọ́rùn lẹ́sìn àti níbi ìdájọ́ ìgbìyànjú ẹnu nǹkan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ká máa ṣe nu dá wa a ní sí kọjá agbára wa ẹgbẹ́ òṣèlú níbi méjèèjì torí ọ̀tọ̀ ní kí n máa ṣẹ̀sìn ọ̀tọ̀ ní kí n máa ṣiṣẹ́ ẹ̀sìn yìí máa ṣẹ̀sìn ni pé mo lọ kírun ọ̀lọ́ ṣẹ̀sìn ni ò tí ì ṣiṣẹ́ ẹ̀sìn mo gba àwẹ̀ tá à ń gbá yìí kì í ṣiṣẹ́ ẹ̀sìn òun ṣẹ̀sìn lásán ni bẹ́ẹ̀ bá sì ṣẹ̀sìn lásán lọ́dọ̀ ọlọ́run tí ó bá ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run á gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run dàlú láyà méjèèjì jọ wápọ̀ lọ jápọ̀ mọ́ra wọn ìṣẹ̀sìn ó ní pé mo bòyàwó mi lójú tí ẹ wá lè bò lójú gbogbo ara rẹ̀ ó ṣẹ̀sìn lásán ni ẹni ó fi rúgbọ̀n lẹ̀ ó ṣẹ̀sìn ni gbogbo ẹni tí sàṣkàrù ọ̀n ṣẹ̀sìn ni ó ti ṣiṣẹ́ ẹ̀sìn ọ̀tọ̀ ní ṣẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn ó ní kéèyàn máa bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ pé bóun ni ó ṣe gbọ́ yé bébí náà ṣe gbọ́ yé kọ́ bá jẹ mówó kọ́ náwó sórí èyí ó le ju ẹ̀sìn tó ń ṣe lọ kí ló dé torí òun náà ẹ̀sìn ni ó tún wá jẹ́ ìṣiṣẹ́ àrànṣe ẹ̀gbọ́n mi yé ìlú lápòjú ní sítẹ́yìn bá kírun tó gbààwẹ̀ tó yàn kírun tó gbààwẹ̀ tó ṣe hajj tó ṣe askar tó ka Qur'an ládàá ọwọ́ kan náà lọ́gbà náà ní kó ṣẹ̀sìn wọ́n tẹ́lẹ̀ bá ṣe wáàsí ṣẹ́gbọ́n mi yé yọ gbà ládàá yìí pé ó ṣẹ̀sìn torí túmọ̀ ṣẹ̀sìn ni pé ó tẹ̀ láti Ọlọ́run yóò tún wá gba ládàá kó fẹ́ lòmíì mọ̀nà ìgbà ọ̀ràn ẹ̀sìn Ọlọ́run lọ́wọ́ kó extend kó tàkà ètò ìpè òní gba ládàá rẹ̀ ń bi irun jihad lànàbì ni kò ṣiṣẹ́ rẹ̀ nínú méjèèjì kò ṣiṣẹ́ tó tó kí ló dé òun ló kérò wọnú Islam jù òun ló sì protect ẹ̀ jù òun ló sì fi múlẹ̀ jù bẹ́ẹ̀ jihad tẹ́lẹ̀ bá ti rónkè èèyàn ẹ̀ léṣe so inú nǹkan márùn tá a sọ pé ẹ̀sìn ti dúró àkọ́kọ́ nípa àrùnkà tọ̀pọ̀ tí ó gbà ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni mustad'afuna fil ard our strong resources kìí ṣe pé àwa máa tọrọ jẹ ibi nǹkan mẹ́ta láti strong ibi nǹkan mélòó nǹkan mẹ́ta ń àkọ́kọ́ mọ̀ ní pé níbi ìgbàgbọ́ níbi èèyàn níní àti níbi ìní nǹkan tí èèyàn fi ṣe ayé tá a bá ti dín mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti strong ọlọ́run nígbà tẹ́ kéré ọ̀lẹ́ ni yín gbà náà nǹkan méjì lọ́lọ́run lẹ̀ wáhùn akéré ló ń kà tọ́lá àwọn èèyàn a máa kéré tí wọ́n lágbára tí wọ́n bá kéré ló ń kà tí ìmánì wọn bá le ẹgbẹ́ mi sìn ọlọ́run ò ní pè wọ́n lọ́lẹ̀ kámẹ́fì àti ńkọ̀lélà mélòó láwọn tó kéré ghalabat fi'atan kaseera tí wọ́n sì bo orí àwọn tọ́pọ̀ ìhìnnìlá pẹ̀lú yọ̀ǹdọ̀ lọ ṣùgbọ́n nígbà tá a wí yẹn kéré ló ń kà ẹ̀kọ́ gan òye yín ìgbàgbọ́ gan ìpọ̀ òkà yín kéré ìwọ̀n abẹ́ ẹ̀kọ́ náà lẹ́tí ṣe kéde lẹ́tí ìní ẹlẹ́ẹ̀kejì mustad'afuna fil ard ẹ wá ẹlẹ́ ìtumọ̀ lílẹ̀ ni mo sọ pé mẹ́ta aláwọ̀kọ́ kéèyàn lẹ nígbàgbọ́ àbíkọ́ mọ́ tó ìgbàgbọ́ àti àgbọ́yé tí ó bá ti tó ọ̀lẹ ní ẹ̀kejì ó náà ní kéèyàn lẹ ní èèyàn kọ́mọ́ lé èèyàn la níjọ́ táwọn mọ̀nàfíkì sọ fún Ànábì ọlọ́run ní umul ladina yaquluna la tunfiqu ala man inda rasulillah ẹ má nàwó fún ọmọ àwọn mọ̀nàfíkì ni ń sọ fún àwọn tọrọwọ́ mú ẹ má nàwó fún àwọn ọmọlẹ́yìn Ànábì mà wọ́n dára wọn mà ọlọ́run ní
walillahi khaza'inu samawati wal ard wọ́n rẹ̀ mọ̀ pé pẹ́pẹ́ ọ̀rọ̀ ayé àti ti sánmà ntí ń bẹ láyé àti ti bẹ sánmà ọwọ́ Ọlọ́run ló wà walakinna al-munafiqina la yafqahun bẹ́ẹ̀ kò yé wọn pé ńgbà tó Ọlọ́run bá ti gbé yẹn kalẹ̀ tó bá ti fẹ́ ràn lọ́wọ́ pẹ́pẹ́ ọ̀rọ̀ ayé náà yóò kò lè lọ torí ẹ bá ti kọjú sánmà Ọlọ́run fún láyé bẹ́ẹ̀ kò yé wọn wọ́n rò bí àwọn lè blọ́ọ̀kù ànábì láti má lówó lọ àbí láti má lé yẹn nítorí ẹ̀ ń ṣe àwọn yẹn ni pé àwọn èèyàn ńláńlá ọwọ́ wọn lówó wà wọ́n lọ kọ́ńtàtì àwọn èèyàn ńláńlá pé ẹ má náwó fún wọn mọ̀ yìí pé Ọlọ́run ó gbé jáde láàrin àwọn mùsùlùmí gan àwọn tó yẹ pé wọn à ní jẹ́ wọn nídìí owó àwọn èèyàn láti wí gan mọ́ àbí yóò múnú àwọn èèyàn láǹgangan yóò jẹ́ wọn kọ́yìn sáwọn mọ̀nàfíkì wọn wà kọjú sánàbí nìkan ìyẹn ni pé èèyàn ní resources èèyàn léèyàn téèyàn lè fi gbáyé lágbèjúwe tá a bá fẹ́ dá skul lẹ̀ tá a bá rí tíṣà à ní resources nìyẹn wọ́n bá máa fi àṣẹ ẹ̀yẹ a fẹ́ dá báńkì lẹ̀ à lẹ́nu ẹ̀ka nu wa tó gúdù a fẹ́ ṣe politics gbogbo àwọn tá a rí ọmọ ẹ̀ka pa politics ìyẹn ni pé à ní resources tá a fi lè live a fẹ́ jà fẹ́ tọ̀ wa àwa ẹ̀sẹ̀ wá wọn lọ́ọ̀yà kan káàkiri àwa ẹ̀sẹ̀ ń bẹ̀ wọ́n àrí lọ́ọ̀yà tó gbádùn táwọn mùsùlùmí gbà míì láwọn ìjókòó tèmi ti ṣe rí tí wọ́n bá kóra wọn ìjọba tí gbogbo wọn lẹ gbogbo ìjọ bí ọgbọ̀n ìjọ bí ọgbọ̀n tí wọ́n lẹ̀ pọ̀ tọ́ba tí wọ́n á rí pa fẹ́ báwọn kẹfìrì jà àwọn ẹ̀sẹ̀ mọ́ wá lọ́ọ̀yà kan káàkiri nínú gbogbo àwọn tá a lẹ́ra pọ̀ ń àní rí lọ́ọ̀yà ọ̀kan báyìí bí ẹjọ́ máa jókòó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyẹ̀sẹ̀ àmọ́ wá lọ́ọ̀yà kan káàkiri bí ẹjọ́ lọ́ọ̀yà ẹ ràn wá lọ́wọ́ wọ́n yàn wá jẹ̀dí àti wá kóra wá jọ àti unite àyẹ̀sẹ̀ à ń wá lọ́ọ̀yà wáyé tí ó sì lọ́ọ̀yà náà àtàjókòó tó náà gbádùn bìí tíá ìjọba pé èèyàn tí èèyàn máa fi gbélùú tí èèyàn fi rí lù gbé tí èèyàn fi gbáyé tí èèyàn fi rí lù gbé káàánú ò léèyàn tí aléèyàn ń jọba aléèyàn ní ìdí lọ aléèyàn láàrin àwọn lọ́yà aléèyàn láàrin àwọn journalist aléèyàn láàrin igbá tá a bá fẹ́ gbé nǹkan sórí rédíò tẹlifíṣàn ará lọ́mọ tá a pè ọ́ yá lágbájá a fẹ́ lọ ilé ẹjọ́ yá lágbájá wọn bá wọn fà ń so ìyẹn ni wọ́n ń pè ní pé mustadafu ẹ̀ nírú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ yé mi Ọlọ́run mo fún yín ní òǹkà mo tún wá fún yín ní àwọn resources àwọn èèyàn mo jáwọn èèyàn wà láàrin àwọn èèyàn ńláńlá torí pé tó bá ní resources tó bá tó ní imkaniyat yàtọ̀ sí resources ni wọ́n pè ní alikawadir imkaniyat ni wọ́n pè ní ohun tá a lò ohun ìṣèyàn we have human resources tó yẹ pé èèyàn ni a ní di èèyàn tó pé ìmọ̀ ń bẹ fún ní tá a fẹ́ sí ó lè ṣe ṣùgbọ́n àgbà bẹ̀ kìí ṣèyàn owó àbáwọn nǹkan èlò a ní rédíò a ní tẹlifíṣàn yìí ṣèyàn ẹgbẹ́ mi nìsín irinṣẹ́ so ẹni Ọlọ́run bá wá fún ní man tó tún fún léèyàn tó tún wá fún ní irinṣẹ́ ó ti dá lágbára Ọlọ́run wá ní ẹran tí ìgbà tẹ́ẹ̀ tiẹ̀ wà ní òǹkà bèlètà sí pé ní èèyàn ẹ̀ ní resources so ẹ̀ lágbára ọ̀lẹ ní ọ̀lẹ bóde bí owó ẹ̀ tọrọ owó ni bóde pé ẹ fẹ́ rí olórí ẹ̀ ní rí ẹ̀ ní kẹ́kẹ́ tẹ́ lè rán sí bẹ̀tẹ̀ nínú gbogbo àwọn tẹ́ ń darí nígbà tí àwọn èèyàn ìgbà tó náà ń sọlá fún ànábì gbogbo àwọn tí ń darí ẹkùn Mọ̀dínà torí Mọ̀dínà ní ìpínpínpínpín ìlú Mọ̀dínà ní bí agboolé àtàwọn tí ń darí ẹ̀ ó wá di pé tọ́pọ̀ jù náà àwọn ará agboolé àwọn tí ń darí ẹ̀ wọ́n ti gba títà nábì àwọn mọ̀nàmí kí ọmọ pèsè ti lọ làwọn fi sọ pé tá a bá ti délùú á sọ fún àwọn abẹnú àwọn tó lówó lọ àtàwọn tí wọ́n lẹ́nu àwọn resources á sọ pé kí wọ́n má náwó fún ànábì mà Ọlọ́run ní ẹ̀tara yín jẹ pẹ́pẹ́ ọ̀rọ̀ sánmà àtilẹ̀ èmi Ọlọ́run mọ́ ní yẹn sì yọ̀ǹda fáwọn olùgbàgbọ́ òdodo àti máa ń jíṣẹ́ mi. so agbára àkọ́kọ́ tọ́lọ́run fún wa nígbà wọn tí wọ́n fi máa sọ pé Islam ti dúró náà ní kárí ìyàn tó pọ̀ tágbọ̀ yé tí nǹkan yé ẹlẹ́ẹ̀kejì láàrin àwọn èèyàn káwárà àwọn èèyàn tó strong wọ́n strong wọ́n lówó ni o àbí wọ́n strong wọ́n nímọ̀ ẹlẹ́ẹ̀kẹta káà náà wá ní nǹkan tá a lè lò ó lè jówó ó
ó sì lè jẹ́ nǹkan mi kódò lè jẹ́ wẹ́pọ̀n njẹ́ máa lò fún wa tí wọ́n fi lè defeat wa káà náà wá ní láti fi defend ara wa wọ́n lè fowó kó alẹ́rú àwọn náà ní ànídìí owó yín ẹ̀ lè kó alẹ́rú wọ́n lè kó jagamu wa táàhọ àwọn náà ní tẹ́ bá gbé dé àwọn náà ní ìgbà yẹn lẹ tó undergo lẹ́fù ẹlẹ́ẹ̀kejì mustadafuna fil hadd ọlọ́wọ́n ní takhafuna an yatakhatafakum an-nas ẹ̀rù bẹ́ẹ̀ ṣe rí mu bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ̀rù tó máa ń báyìí kí wọ́n má gbé yín lẹ̀ kí wọ́n má kidnap yín àbí kí wọ́n má kó yín lẹ́rú àbí kí wọ́n má tì yín mọ́lé kí ni ìtumọ̀ yín security o that is security but anabi wa Muhammad salam gbàtó tó káwọn mùsùlùmí jọ ó ti mọ̀ pé dáadáa a gbọ́dọ̀ protect wọn so ó ti dán ọmọ ogun lẹ̀ ó ti ní wọ́n máa gba training kódà ẹnikẹ́ni tó bá bí ọmọ anabi ní ọmọ yín ẹ gbọ́dọ̀ kọ́ ní bí èèyàn ṣe wẹ̀ àti bí èèyàn ṣe suit ọmọ rẹ àdìsí sọ̀hìn àdìsí anabi ni so wọn ò lè ìtọ́lọ̀ ń wíwùn ọlọ́run ní sẹ́ rántí ìgbà tó pé ẹ̀rù mọ́ báyìí ká má gbé yín ṣùgbọ́n ní ìsìn kọ̀ọ̀sẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ gbé yín báyìí kọ̀ọ̀sẹ̀ tí ó gbé yín sẹ́ rántí ìgbà tí wọ́n máa gbé yín ṣùgbọ́n ní ìsìn ẹ ti kúrò lẹ́yìn tí wọ́n máa ń ṣe kíni tọ́lá náà ti ní bodyguard wọ́n ti ní police wọ́n ti ní sọ́jà. fàwákùn ọlọ́run mo fìlú lé yín lọ mo yọ̀ǹda àlù fún yín ilẹ̀ nù ìyẹn ni pé àyè gbá yẹn lórí ilẹ̀ wọn lè pàtó fún pé kẹ́kọ̀ọ́ mẹ́ bájòjì ni àyè gbá yẹn wà á yáda kó bí rẹsẹ̀ mo tún faransé mi ràn yín lọ wà á wàrọ̀ zákà kó mi nà tọ́ ibà mo tún wá fún yín lówó that is number 5 al-quwwatul iqtisadiyya agbára economy tí yẹn fi lè tó ìlú tí yẹn fi lè tọ́jú ìlú tó fi lè darí ìjọba rẹ náà naam alákọ̀ọ́kọ́ ọlọ́yọ̀ ọ̀dà fáwọn mùsùlùmí nílùú Madina wọ́n pọ̀ ẹlẹ́ẹ̀kejì ó fi àwọn èèyàn sàràkì sí kíni o àárín wọn ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run fún wọn ní ọmọ ogun ẹ̀kẹrin ó fún wọn láàyè náà lò wọn àti pàtàkì fún pẹ́pọ̀ ẹ̀karùn-ún ọwọ́ ni wọ́n kọ̀ǹtró ọrọ̀ ajé owó ń bẹ lọ́wọ́ wọn. tọ́ba ní ọlọ́run ràn yàn lọ́wọ́ àwọn kan tí ó kó fún un. ṣàwárí ní tí ń pè ní ó fún ọlọ́mọ ogun àdàpè ni ó ní language Islam máa lò wípé ọlọ́mọ ogun Islam sábà máa lò òun náà máa pè ní jihad lànà bí sọ pé wàzárí wọ́tú zanami yìí ń tó tẹ́ntẹ́ orí Islam báyìí òun náà ní al-jihad tẹ́ ẹ̀ bá ti rí kìí sí Islam lè rí ìgbà tí Islam bá dákọ̀ jihad ìgbàgbọ́ ló dákọ̀ ìgbàgbọ́ tí ó wà lẹ́mìí gbogbo wa ìgbàgbọ́ yẹn lànà bí nǹkan pa ló fi sọ àdéṣì pé man lam yags ẹni tí ó bá jagun nìyí walam yanwil gaswa kò lẹ́mìí pé wọ́n jagun mata mitatan jahiliya ikú kẹfìrí náà ló kù ikú aláìmọ̀kan so nígbà tí Muslim bá fi lè pọ̀ tó bá fi lè yọ ọmọ ogun jáde láàrin rẹ̀ pé àwọn ọmọ ogun rèé ọmọ ogun yẹn ó ti túmọ̀ sí nǹkan mẹ́ta torí pé bíbi tẹ́ ẹ bá ti rí ọmọ ogun ẹ rí nǹkan mẹ́ta ẹ rí nǹkan mélòó ẹ rí nǹkan mẹ́ta bàbá sì rí nǹkan mẹ́ta ẹ gbọ́dọ̀ dọ́mọ ogun lẹ̀ bàbá rí nǹkan mélòó bàbá rí nǹkan mẹ́ta kò sọmọ ogun wọn tá bá ti rí nǹkan mẹ́ta tá bá ti rí ọmọ ogun báyìí á rí nǹkan mẹ́ta dandan ni ní àgbọ́yé ti Islam àkọ́kọ́ òun náà lásìwájú sẹ́wọ̀n kò ní jọ́kìnrin àná tí Jálútà ti ń pa àwọn Bani Israila àáfà ń bẹ láàrin wọn ànábì Ọlọ́run kan ń bẹ láàrin wọn àmọ́ àáfà lásán ni kì í sọba ó jẹ́ kì í sọba ọba yàtọ̀ sáàfà ọba yàtọ̀ sí kíni o àáfà iṣẹ́ àáfà nìkan kàn máa ṣe wáàsí kò lágbára àti jà kò dẹ̀ lágbára àti fi agbára mú yàn ṣe nǹkan kò ní authority ló fi jẹ́ pé àwọn dẹ̀dẹ̀rẹ̀ kan bàtà ń sọ̀rọ̀ Mufti béèyàn tí ó bá ní jọ̀hún tí ó bá ní tara ẹ̀jẹ̀ tí ó bá ní wọ́ ègún tí ó bá ní sàbùsí
bá a ṣe ń lù wá ni pé ìlú alákọ̀ọ́kọ́ tẹ̀sán ti bẹ̀rẹ̀ mọ́dáàmọ́ tí aṣíwájú bá ń bẹ́ńbẹ́ ó ní gbogbo wọ́ọ̀mọ̀ skinny láàmú fọ́lò tó bá ti wá di pé gbogbo aráàlú yòókù gbogbo àwọn ìlú yòókù ọ̀tọ̀ rárá o àlè máa fọ́lò yín o ẹnu yín àsìkò bẹ́ẹ̀ bá ti gbà fún aṣíwájú yín ẹ ti ń bẹ lẹ́yìn tí yín lòdì sí kíni kò ní gbà fún yín bá a ṣe máa ṣe nú ẹ̀sìn wa nù bí ìlú Mẹ́kà bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n bí ànábì sí tó ìlú bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ nù ìdí ẹ̀bí sínú ìlú tó sì tóbi jù nù ńgbà tí wọn ò ti lè gbà tí Mẹdínà fi gbà Mẹdínà ní headquarter Islam ẹ lọ́ máa ṣe àjì lásán ní Mẹ́kà ní kì í ṣe headquarter Islam lóye pé ńgbà tí ànábì gan wá bẹ́ẹ̀ ọkàn rà lo àsìkò díẹ̀ ó rẹ̀ kó mbẹ́ padà sí headquarter padà ànábì tí wọ́n máa ń sọ gbólóhùn yìí pé ẹnikẹ́ni tó bá fẹ́ràn Mẹdínà ẹ gbà pé mọ́ni ń bẹ lọ́kàn ẹni bá kórìíra àwọn ará Mẹdínà ẹ gbà pé mùnáfíkí ni ìlú Ìwó fún gbogbo Yorùbá ó ní ìkórìtà wa ó lẹ́kọ̀ọ́ta wa Ọlọ́run ò wá bà yí ará Ìwó jẹ́ kò bà yí wọn jẹ́ Ọlọ́run fún wọn lọ́ba tó pé kò sì ti jẹ́ bọ̀ ó tún wá fún wọn ní Sheikh Abdulbaki Muhammad tó bí àwọn ọmọ àfẹnubí àtàwọn ọmọ àfabẹ́bí tí gbogbo wọn yà àfa tí wọ́n ṣe tẹ̀lé Ọlọ́run ló fún wa ní Sheikh Abdulbaki Muhammad kéré tọ́lọ́run ò fún kó mú Ìlọrin kó gbé Sheikh Abdulbaki lọ sí Ìlọrin kó wá mú bàbá Ádámà kó mú wá sí Ìwó àbí kọ́dà Sheikh Abdulbaki padà sí Agége kó wá mú bàbá lágége kó mú wá sí Ìwó gbogbo wọn ìkan Islam ni wọn ṣùgbọ́n bí lẹ́dùkọ́tà afáàtórí ọjẹ́ tó o bá gbà á bẹ́ẹ̀ mọ̀nàfíkì ni ọ́ ìtàn ni wò ó bó o pè nítàn ìtàn ni tó bá tún wá pè ní pé sáárì ni o tún máa bọ̀ wá wò àìsẹ̀gbẹ́ ìlú kankan mo lè sọ fún yín pé kò sí ìlú mùsùlùmí kan lẹ́lẹ̀ káàrọ̀ òjìrè ń bì tí àṣepọ̀ ti ń bẹ láàrin àwa mùsùlùmí níbi ọ̀rọ̀ security àtọlọ́pàá tírú ẹ̀ wá irú Islamic security ta nílùú wòye tí ọlọ́pàá sì ń bá a ṣe tó náà fẹ́ kọ́ bá a ṣe kò sí àpèjúwe rẹ̀ ní ibì kankan àfi ìjọba máa tẹ̀lé tẹ́ ẹ bá tó rápèjúwe ẹ̀ àwa yìí náà láti wò la lọ dálẹ̀ ẹ gbà fún wò bẹ́ẹ̀ gbà fún ẹ bọ̀ ẹ̀yìn ni kì í ṣe pé wọ́n ní wọ́n gbà fún wọn torí pé ọmọ ìwo ni á kọ́lọ̀ wọn jẹ́rìí ẹ gbà fún nítorí pé òun nìkan ló lè set kọta yín òun ló lè unite yín àdéhùn bá fẹ́ gbà fún Islam láwò tẹ́nìkan bá ń bẹ́ ń wò tó bá tako Islam a gbọ́dọ̀ tẹ̀lé tá a bá ń tẹ̀lé ọba àbá ń tẹ̀lé àfa kan nílùú wo yìí tó bá ti sọ àbó ṣe ń tó tako Islam ara wọ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ìlú wà nù tí wọ́n fi to àlìwúmà ni ọ wà nù tí wọ́n fi to àlìwúmà kó sì má bàa dàrú ibi ọba kọjá ọ̀kọ́ ni ọlọ́múmọ̀ náà fi kì everybody lọ gbà pé masáàsì àkọ́kọ́ ìlú ìlọ́wà àǹdí ọba àkọ́kọ́ tí ó lè dìran ìlú yìí ni ọba àkọ́kọ́ tí wọ́n máa jẹ ọba tí wọ́n máa wé láwà ní ìlú yìí náà tó ni kí á ní kí ní fọ́ǹbù tẹ̀fẹ́ fọ́ kí wọ́n irú kí ó tẹ̀rí ẹ̀ ké wọn ò kọ́ wá ń ké ó níbi kankan nínú àwọn ibi tẹ̀fẹ́ máa fọ́ǹbù yìí ọba àwo pé náà fi pè ní aláwùsá ó pé àwọn àfáà tó rí ní ìkíà rẹ̀ ẹ máa bọ̀ wá kọ́ wá ń ké ó ní ó rí wọn lọ́gbà àgbà bá wà ní máa bọ̀ wá kọ́ wá ń ké ó bí torí wọ́n kàn fóòrò lọ́gbà àgbà ni ààyè Islam gangan ó náà ní ààfin tó ti gbà fún Islam ní ìlú alákọ̀ọ́kọ́ nílẹ̀ káàró òjìrè tí wọ́n sọ fún ìjòyè pé ó lè ṣe mítìn àfi kó wé láàrin ìlú wo ni tí wọ́n alágbọ́dọ̀ gbà fún a sì ní ìdí ẹ̀ máa wo gbogbo jẹ́ pé ní ibi tí Islam bá wà tó bá ti ń rọwọ́ mú tápàlẹ́ ń bẹ́ ń bẹ́ tí mùsùlùmí lápàlẹ́ ń bẹ́ wọ́n gbà fún ìlú àkọ́kọ́ ni o ìgbà tí
ìgbà tí Usman bunu Fodio tó create Sokoto àwọn ọgbà fún aṣọ fáwọn èèyàn pé tí Sokoto bá ti kéde Sultan bá ti kéde láti Sokoto á gbààwẹ̀ ṣé gbogbo náà ti ọgbà fún Sokoto kódà àrínù tó ṣáájú Sokoto òun náà ní Borno kìí ṣẹgbẹ́ Sokoto ṣé ewu wọn sì jẹ́ ń bẹ̀ síbẹ̀síbẹ̀ ìgbà tó rí pé ètò dìde structure ló dìde ní Sokoto òun kàn ń sá àfà òun ṣe ṣé ewu lásán ní kíni o àfà lásán mò ń ṣe ní Borno ẹjọ́ ń gbà fún Sultan fúnra kò sí ọba náà ọba àkọ́kọ́ nù tán ọmọ káàárọ̀ òjíire tí ó kéde pé èmi ni Sultan àbí Emir of Yorubaland ẹrú òṣèbá kódà tí ìbá sórí jìnnà kábí olúwe sórí jìnnà àbí ó serious àì serious rẹ kì í ṣe gbẹ ẹni tí ò nípa ìbá ní ẹni tí ó serious ni kílẹ̀ yìí ni ká tó ń bèèrè po serious bí ọba ní serious ọfẹ mú wàsíìrì ọwọ àlọ mú mọgàjì àfa wa àfa àtọlọ ń gbà fún àfa àti ó nìkọrọ àfa àtọ kúure àfa àtọ lọmọ kéwú láwọn ọmọ kéwú tó yáre àwọn ọmọ kéwú tí wọn máa kọrin káàkiri àwọn ọmọ kéwú tó pé bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ rí sẹrí ànábì lára wọn lọkọ mú pé wá ṣe wàsíìrì ó tún wá fẹ́ yan ebémi ti lóye tẹ́lẹ̀ iná ni national president of Jama'atu wọ́n lọ fẹ́ yan Mufti wọ́n ní èmi kí ni kí wọ́n á sì kí ni o Mufti ọlọ́run tọ́ sọ́nà ní kí sóun ní ń dá sí ọlọ́run ó ń tọ̀ ní pé ṣe báyìí tó ṣe báyìí kọ́dà sẹ́ni tọ́lọ́run yìí lò wallahu ya'lamu haythu yaj'alu risalah ọlọ́run ibi ọba wù mí mo lè fi mẹ́sẹ̀jì mi sí ẹ bá fẹ́ bínú kó bínú bẹ́ẹ̀ ẹ bá jẹ́ mùsùlùmí òdodo bí mo ṣe ń wù ọ gbọ́dọ̀ yí ọ ọgbọ́dọ̀ wù ọ gbọ́dọ̀ láìkẹ́ wàláhì tàláhì bíláhì kìí ṣe pé nítorí pé àjẹwò ṣùgbọ́n torí ìfẹ́ Islam ni bọ́ bá ní ta wíhun ọ̀fẹ́ àjẹ́ pé kìí ṣe Islam ní bẹ́nu ẹ̀tanú ọlọ́ọ̀gbà fún ẹ̀tanú wọ́n tún gbọ́ kò sí ìlú kankan nílẹ̀ káàró òjìrè tó nírú dókítà tání tọ́jú àwọn dókítà alùsùnà dàkàtì wọ́n tó ti tán o wọ́n tó ń lọ ni o ẹ̀kọ́ ankéwù Ìlọrin ọ̀kọ́ ankéwù Sókótó ọ̀kọ́ ankéwù àṣìkéwù lágége àwọn ọmọ agége ń bẹ ńlé kéwù Solahudeen lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n kúrò lágége pé ẹjẹ́ lọ parí ẹ̀kọ́ mi níbi tí ń ti nímọ̀ gidi wọ́n bẹ́ẹ̀ mẹ́ẹ̀dìsìn báyìí wàláhì tàlà a sì máa ń mọ kéwù ní kì í ṣe pé kéwù kékeré ibà àlà ní pòfẹ́sọ̀ Khidr àwọn àlà ní asrawu fakihul umma àwọn àlà ní ẹni ọkọ̀ ṣe sẹ̀ríà bàbá Sheikh àbúrọ̀sí ìdàdíyàtọ̀lá olórí gbogbo sẹ̀ríà Nàìjíríà Ìwó pọ́nbélé ìsọmọ ìlú mi ò pọ́nbélé Ìwó ní olórí gbogbo ìjókòó sẹ̀ríà gbogbo Nàìjíríà lórí Haúsá Ìgbò Yorùbá ọmọ Ìwó ni wọ́n pẹ́ gẹ̀gẹ̀gẹ̀ ọ gbà fún wa ni àsọpá afẹ́ jẹ olórí ẹ̀ bá so ó fún arówó tẹ́lẹ̀ ní àbágbá nǹkan lórí ẹ̀ a ní ìpèpè là ń pèpè ẹjẹ́ unite àmọ́ bá ṣe unite nù ṣé kọmíṣánná lè yan mínísítà ṣe é gbọ́ rí ṣé kánsílọ̀ lè yan chairman sọmọ primary ó lè yan principal secondary school bẹ́ẹ̀ náà ní tí a bá ní ìmáàmù yan Mufti ní gbogbo àgbáláyé Islam ní gbogbo àgbáláyé Islam ẹ tún gbọ́ dáadáa kò sí ibi kankan tí ìmáàmù ti máa yan Mufti àfi ilẹ̀ káàró òjèrè kò sí ibi kankan ní gbogbo àgbáláyé gbogbo dé Ìlọrin gbogbo tí mùsùlùmí wà lágbàáyé tí ìmáàmù kan ti máa yan wàsíìrì kò sí àfi ilẹ̀ Yorùbá yìí torí bẹ́ẹ̀ ṣe fọ́nú tó tẹ́ẹ̀fẹ́ sọ́kan kẹ́yà jẹ́ sọ pé Mufti Markaz that is rubbish Mufti school wa wọ́n náà èèyàn sì lè yàn ṣùgbọ́n kí ni yóò ṣe sẹ́yìn mọ́tò Mufti it's like bígbà bá sọ wípé the Minister of Defence of Solahudeen Grammar School
ti sì gbé gbogbo nǹkan ní standard mo ṣe ẹ kóòtù mi lẹ́ni wíà gbogbo àgbáláyé mo sọ bẹ́ẹ̀ gbogbo àgbáláyé dé Ìlọrin mufti ti ń bẹ ńlọrin ọba lọ́yàn wà lọ bá títí di tí gbogbo tí mùsùlùmí wà lágbàáyé ọba ìjọba ọba ìjọba ọba ìjọba ìtẹ́ mọ̀ bá nù. kí máa ń gbóhùn yìí hàn ìkọjá yìí nítorí pé àfẹ́ gbà fún ẹni tó yẹ ká gbà fún oyè ìjọba òun náà ni mufti ntí máa ń mọ yẹn ni bàbá àdínì of Central Mosque bàbá àdínì of mọ́sálásí olódodo bàbá àdínì lẹ̀ máa ń yẹn samaria àdínì súnà àdínì ẹja àdínì olóńgbò àdínì gbogbo nǹkan tẹ́ yẹ ká máa yàn nù tọ́lá yìí gangan wọ́n ń yẹ ẹ̀yìn náà ni ọba ló ń yẹ ẹ̀yìn náà ẹnìkan ní gbogbo àwọn bó sì fẹnu kò wọn wà yan mufti ọba mélòó ní ń bólúwò sí ibi ṣeéṣe àṣọ òpònú ọba mélòó ló ní àyà tí olúwo ní àkàn ní ọyẹ kọ́ lọ bá àwọn mọ́ọ̀mù lẹ́yìn mọ́ọ̀mù lẹ́tẹ̀ wá bá kò sí rọ́bìtọ̀ kankan má báyìí kò sí rọ́bìtọ̀ kankan má ẹ ti fọ́ àwọn tó yí wọ́n ní dá rọ́bìtọ̀ lẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni wọ́n yan mufti mi òun náà tó dìde ní Ìbàdàn ọwọ́ àdì mufti méjì fún rọ́bìtọ̀ rọ́bìtọ̀ ti lọ nípa wọ́n sì mú ọkọ̀ rọ́bìtọ̀ tó mú dé CAC wọ́n ní kò sí rẹ́gísítà wọ́n ẹ̀sẹ̀ lọ rẹ́gísítà ọkọ̀ mi kí ló dé àníyàn yìí ti yàtọ̀ sí àgbà báànà tí wọ́n máa ń pè ẹ̀ka ní rọ́bìtọ̀ aláàkọ́ nínú ọ̀tàn àwa àwòládàálẹ̀ bàbá alẹ́ àmì lọ́dàálẹ̀ àmọ́ rọ́bìtọ̀ alimadarisu alhaliya ni àwọn lè kéwú lásán ni kò káwọn àmọ́ mọ́ ìgbà tí bàbá Ádámù wá fẹ́ pèpè tiẹ̀ táwọn yẹn sì kún lọ́wọ́ á rọ́bìtọ̀ tàwọn ìmáàmù lẹ̀ League of Imam and Alpha àwa àwòlá kọ́ dá rọ́bìtọ̀ lẹ̀ ó sì dìjà tí dọ́tà bá pa ìtàn débi tí ọ̀yà pàdé ní tí ó tù ṣùgbọ́n àti pàdé bẹ̀ ó dìjà láti gba náà ni ẹ ti báwo já wọn ò fẹ́ kí wò ó wà láàyè a sì kéwú ká tó kéwú káàfáà yóò tó kéwú kí wọ́n tó kọ́ Sheikh Ádámù àlè lórí ní kéwú láti ń kéwú níwò. Sheikh Ádámù Ìlórí sì rèé wọ́n lọ àṣẹ àrí àmọ́ wọn ò gbà wọ́n fi padà wálé síbẹ̀ Ọlọ́run fún àlùbáríkà sí wọn àmọ́ wa wọ́n kó àwọn ọmọ tí a lọ wọ́n lọ di dókítà wọ́n sì dé wọ́n kọjá yìí yẹn wọ́n jà pa ìtàn tí ó yẹ ká pa fún yín o. ntí Sheikh Ádámù àlè lórí tó bá wà wò á sọ fún yín tẹ́ bá kọjá yìí lórí pé bóun ni agége ó ṣe dáa àpọ́nlé táwọn fílẹ̀ ò ní pé ààyè bàbá àlùbáríkà ni àmọ́ tí ọmọ kan bá dé wà lókọ́yìn náà lákùrùsí yìí jásàdán súnmọ́nà ọfẹ́ di fìtínátì fáàyè wọn á yọ ọmọ nǹkó á wà fi àyè sáàyè ọmọ tí ń ta kótókótó tọ́fẹ́ basẹ́ bàbá jẹ́ á ní dá ọ̀pọ̀ ọmọ á yọ ọ sọ́tọ̀ ni àwọn wèrè tó bá ní àwọn fẹ́ tẹ̀lé ọ kọ́mà tẹ̀lé ọ káwo bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ jẹ́ nǹkan kan mọ́ látòní lọ látòrí mímbàrí mo ti sọ bẹ́ẹ̀ tí èèyàn bá ti tako ibi tí ó yẹ kó tako kó gbà pé Ọlọ́run ó tako òun náà tọ́ ọ bá ti tako ibi tí ó yẹ kó o sì kéde o kọ́ ọ tako apáyín lẹ́yìn a máa ṣe pé máa ṣe dá rọ́bìtọ̀ lẹ́tọ̀ọ́ 1964 kọ́dà àbí kí ni wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ ṣe dá rọ́bìtọ̀ lọ́tọ̀ gbogbo Lagos State ọ̀tẹ̀lé yín wọ́n làwọn ò lè tẹ̀lé Markaz wọ́n làwọn ò lè tẹ̀lé bàbá Ádámù àlè lórí bàbá wa Sheikh Abdulbaki lọ́lọ́ ọbẹ̀ wọn ni wọ́n fi wá síbẹ̀ wọ́n tó ti kú wọ́n làwọn ò lè rí yín bẹ́ẹ̀ káwọn máa ṣe ló fi jẹ́ pé ọ̀tọ̀ ní ibi tí gbogbo Lagos State ìmáàmù Lagos State lọ ibi táwa lọ ń bì láwa mufti wò ń bì àwa mufti gbogbo ilẹ̀ Yorùbá ń bì ibẹ̀ ni bàbá náà lọ bàbá ní ẹ máa retí sultani ni ẹ̀yin wá dá ọjọ́ tí yín lẹ̀ tí ò sẹ́ni ó darí nínú Islam kò sẹ́ni ó darí níta ẹlẹ́ẹ̀mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ kẹfìrí gan mọ̀ àyè lóní àyè dájọ́ lẹ̀ ara ìbáàdà Ramadan ni pé kó di 29 Ramadan ká máa wá oṣù ara ìbáàdà rẹ̀ ni àyè dájọ́ rẹ̀ lẹ́pẹ́ bàbá ìní ọjà àbá lásán nù àyè sì lu àbá nídìí ẹ̀sìn ìtẹ̀lé láàmú tẹ̀lé. Markaz
tí bàbá wa Sheikh Ádámù lórí dálẹ̀ kò ní yé wà láàyè tó yẹ kó wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ débẹ̀ tẹ́ fẹ́ bàjẹ́ bí wọn ò bá rán yín pé kẹ́ ẹ wá bàjẹ́ ajẹ́pẹ́ ń jíṣẹ́ fáwọn tí wọ́n fẹ́ bàjẹ́ ìbánu òye ẹ̀yin tẹ́ ń ta kótókótó láti Markaz kéwú mélòó gan lẹ́kí aláwọ̀ tó kéwú jù yín lọ ẹ̀ kéwú gan ìfù gan nu Markaz àtó kéwú jù yín lọ́wọ́ àbẹ́ ìfù gan nu ọmọ Sheikh Ádámù lórí ẹni ó yẹ láàyè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kàfá gidi wà ń bẹ́ẹ̀ wá ń sẹ̀tánú ẹ wá fẹ́ bá sẹ́ bàbá jẹ́ ẹ lè rí ìbàjẹ́ àwa a ní jẹ́ kí ọ̀sán kan kókó ìyà jẹ ìyá rẹ̀ ọ̀sán nìkan láti kíni láàsùn torí ẹ àtún wa mùsàmí tó bá yá wọ ọ̀sán tó bá ti ṣe jù wọ nìkan láàkà gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ nípa Markaz ó ń wíkúwì Markaz rúwáyé bídọ̀ Markaz ó ní ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa fún lẹ́sìn ẹ máa bu èsì ní kẹ́ fún ẹ sì jẹ́ kó gbọ́ nítorí ẹ kó gbọ́ kó lè mọ̀ pé òun yapa sí bàbá àwọn gan bàbá rẹ ń tó wí lórí sáníyàlì ìsìnlẹ̀ Sheikh Ádámù lórí ó ní ànábì ni ìwọ ní kì í sànábì Philip kan ní Felix bàbá rẹ ó ní Jésù ń bọ́ ó sì ń bẹ́nu tíra rẹ̀ ìwọ ní Jésù ẹ̀kọ́ wà mọ́ bàbá rẹ ní máa pa gbogbo àwọn sọ̀hábà léni ìwọ wí mi ajá antam kọ́lif àwọn mọ̀nàfíì tí máa ń bẹ́lẹ́gbẹ́ rẹ ẹ sọ ara yín ìpè bàbá Ádámù ó mú yín kó tó kẹ ìpè tèmi kí mo jọ́ ọmọ kékeré ìpè tí ó mú yín ni pé ẹ mà tẹ́ni tọ́lá ẹ fẹ́ bá ṣe bàbá ẹ wo ọdún tí bàbá Ádámù tó fi mọ ilé kéwú ẹ wo adúrú ọmọ tó ti jáde ń bẹ̀ ṣe fẹ́ bàjẹ́ ni ṣé bí ọmọ bàbá Ádámù náà ló tún lọ sí Saudi Arabia lọ kéwú tó tún há ìyàwó rẹ̀ tó sì fi rúgbọ́n rẹ̀ lẹ̀ ọ́ndà àsìkò ni bàbá Ádámù kò kì í ṣe mukhalifu alùsùnà ni bàbá Ádámù lè lórí nítòsí kọtíra rẹ̀ lè lórí nù ẹ̀yin wá ń bú àwọn sàbí ànábì kò ní dáa fún yín wọ́n ní àṣepè fún yín gangan ni àkọọ́lẹ̀ ń bẹ lórí pé kó wọ́n fún yín lépè kò ní ragbá fún ọ láyéláyé yín ẹ má tún bú sàbí ànábì mà wọ́n bú Abu Hurairah ẹ tẹ̀ wá tó wá sọ pabambarì kan níjẹta kọ́ni àbí ijó ni ẹni kò ti jẹ́ sàbí kò sì ti jẹ́ sàbí ẹ̀yin dẹ̀dẹ̀rẹ̀ káwá máa sọ pé ká máa sọ̀rọ̀ á ti sọ̀rọ̀ báyìí tí wọ́n bá bí yín dẹ ẹ múrọ́dù wá mo hà láwò gbogbo ibi táwọn èèyàn wà ẹ fún arọ́dù ẹ lè bẹ̀ sí jẹ́ ọ̀rọ̀ mùsùlùmí lẹ Yorùbá ti wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ̀sí jẹ́ ọwọ́ náà lẹ́yìn sọkúsọ tẹ́ ń sọkúsọ ó ti tó bá ń gẹ́lẹ́ àmọ́ fún yín lésì tí tẹ́ fi wọlé ẹ sì wọlé torí ẹ fẹ́ ba ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fẹ́ bàjẹ́ bí wọn ò bá ràn yín iṣẹ́ tí ń rán lẹ̀ ń jẹ́ tí wọn ò bá ràn yín pé kẹ́ ẹ lọ rèé ba ìsìláàmù jẹ́ ńlẹ̀ Yorùbá iṣẹ́ ẹni tí ń rán tán kówó fún tí wọ́n ń pọ̀mpù owó fún pé máa bàjẹ́ iṣẹ́ rẹ̀ lẹ̀ ń jẹ́ ẹ sì wò ẹ ti bẹ̀rẹ̀ sí wó látòní lọ subhana rabbika. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا